kí ni Jonathan tún fẹ́ lọ mú nínú Aso Rock? ohun tí ọ̀pọ̀ èèyàn ń béèrè rèé o, ariwo tí wọ́n sì ń pa kiri báyìí náà nìyẹn pé kí ni Jonathan gbàgbé sí Aso Rock, ilé ìjọba l'Àbújá tí ọkùnrin náà ń padà lọ mú. Àti àwọn ọ̀rẹ́ ẹ̀, àti àwọn alátakò ẹ̀, àti àwọn olùfẹ́ ẹ̀, àti àwọn abánidá mábánidébẹ̀, pẹ̀lú àwọn máfilọ̀mí-ń-dá-sí tí í ṣe ojúgun gbádágí. ohun tí gbogbo wọn ń béèrè náà nìyẹn o, pé níbo ni ààrẹ ìjẹta Goodluck Jonathan tún ń lọ? Kí ló ń lọ ṣe nílé ìjọba l'Àbújá? Kí ló gbàgbé sí Aso Rock tó fẹ́ lọ mú? Àwọn olóṣèlú lọ̀rọ̀ náà kàn jù o. Bí wọ́n ti ń sọ ọ́ síwájú ni wọ́n ń sọ ọ́ sẹ́yìn, bí wọ́n ti ń fà á lọ ni wọ́n ń fà á bọ̀, tí wọ́n fà á mú ara wọn lẹ́nu. Ariwo tó sábà kálukú wọn ni pé kí ni Jonathan ń wá lọ? Kí ló dé tó tún fẹ́ kọ̀ǹtẹ́ẹ̀sì pẹ̀lú Tinubu? Bí àwọn kan ti ń fà á tí wọ́n ń sọ pé àgbà ló tó rò ó lọ, ọba ló tó eyín irin fọn. Níbi tí ọ̀rọ̀ dé báyìí, kìnní náà ti kun ààrẹ, ó kun àgbààgbà. Jonathan nìkan ló kù tó lè gbé kìnní ọ̀hún, torí kìnní náà ti di àgan báyìí, apá ọmọdé kan kò ká. Ní tilẹ̀ ń tọ́lọ́hún o, àwọn PDP ni wọ́n bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí o, torí bóyá ni Jonathan pàápàá ronú bẹ́ẹ̀ mọ́. Ṣùgbọ́n lásìkò tí àwọn ẹgbẹ́ òṣèlú PDP ń múra láti fa ẹni tí yóò du ipò ààrẹ lórúkọ ẹgbẹ́ wọn kalẹ̀ ní 2022, ọkùnrin gómìnà ìpínlẹ̀ Bauchi ní Bala Mohammed náà wà lára àwọn tí wọ́n fẹ́ díje. Ó wà lára àwọn tí wọ́n fẹ́ gba tíkẹ́ẹ̀tì ẹgbẹ́ náà, òun fẹ́ di pírẹ́sídẹ́ǹtì. Ṣé ẹ̀gàn sì ní ẹ o? Ọ̀kan nínú àwọn alágbára PDP ní Bala ń ṣe, kódà títí di àsìkò yìí ni. Sẹ́nítọ̀ ni wọ́n yàn án sí ní 2007, àmọ́ nígbàrà tí Umaru Yar'Adua kú ni Jonathan fà á mọ́ra tó sì fi ṣe mínísítà. Wọ́n sì jọ wà láti 2010 náà títí di 2015 ni. Nígbà tó wá di pé Bala fẹ́ dupò ààrẹ, ló wá sọ̀rọ̀ kan lọ́jọ́ 13 oṣù kẹrin 2022. Ó ní ipò ààrẹ tí òun fẹ́ dù yìí o, kìnní kan ṣoṣo ló lè mú òun má du ipò náà. Ìyẹn ni tí ọ̀gá òun Goodluck Jonathan bá jáde tó ní òun yóò du ipò ààrẹ. Ó ní kódà kó má jẹ́ inú PDP ló ti wá dù ú, kó jẹ́ inú APGA. Òun Bala ní tòun o, òun kò ní jáde du ipò náà nítorí ọ̀gá òun ni Jonathan ń ṣe. Ó dàbí pé Jonathan gbọ́ ọ̀rọ̀ náà, ó ká a mọ́wọ́. Ó sì dàbí pé láti ìgbà yìí lòun náà ti ń wò ó pé àbí kinní yìí yóò ṣeé ṣe lẹ́ẹ̀kan sí i. Ìyẹn lọ, àwọn èèyàn sì rò pé kinní náà ti parí síbẹ̀. Àmọ́ níṣe ni agbára Bala túbọ̀ ń ga sí i nínú PDP nígbà tó sì tún di inú oṣù kẹjọ ọdún 2024 tó kọjá. Lọ́jọ́ 15 oṣù náà, àwọn oníròyìn béèrè lọ́wọ́ Bala pé pẹ̀lú agbára tó ní báyìí nínú PDP, ǹjẹ́ kò ní dáa kó tún nawọ́ sí ipò ààrẹ Nàìjíríà láti inú ẹgbẹ́ wọn? Ńlọkùnrin náà bá tún sọ̀rọ̀, ó ní òun ti sọ tẹ́lẹ̀ pé tí ọ̀gá òun, ìyẹn Jonathan, bá sì wà nítòsí, òun kò ní du ipò ààrẹ àfi bí Jonathan fúnra ẹ̀ bá wá sọ pé òun ò du ipò náà mọ́ nìkan. Ó ní ṣùgbọ́n ní báyìí ojúlówó iṣẹ́ tó wà lọ́wọ́ òun pàápàá kò ju bí òun yóò ti ṣe fa Jonathan wọlé láti du ipò ààrẹ ní PDP, nítorí òun ló ní gbogbo agbára náà, kò tún sẹ́lòmíì tó lè bá a figagbága nínú ẹgbẹ́ àwọn. Bala ní yàtọ̀ síyẹn, gbogbo Nàìjíríà ló fẹ́ràn Jonathan nítorí ìjọba ẹ̀ tu gbogbo wọn lára lásìkò tó fi ń ṣe é, pé tó bá jáde wọn yóò tì í lẹ́yìn dáadáa. Lọ́rọ̀ kan, Jonathan ni Bala ń bá lọ. Àmọ́ bó ti sọ̀rọ̀ náà ni wàhálà dé o. Ńlá àwọn kọ̀ọ̀kan tí kò mọ Jonathan dáadáa nínú ẹgbẹ́ náà bá ń sọ pé káwọn yẹ ọ̀rọ̀ náà wò dáadáa o. Kàkà kí àwọn mú Jonathan, kí ló dé tí àwọn kò mú Peter Obi? Peter Obi mà lérò lẹ́yìn, ó láwọn ọmọ wẹ́wẹ́ lẹ́yìn dáadáa tí wọ́n ń tẹ̀lé. Ọ̀rọ̀ náà pín àwọn aṣáájú PDP sí méjì, torí bí àwọn kan ti ń sọ pé Obi dáa ju Jonathan, bẹ́ẹ̀ làwọn míì ń sọ pé kí gbogbo ọmọ ẹgbẹ́ rántí orúkọ Jonathan o, kí wọ́n mọ̀ pé Goodluck ló ń jẹ́ o, pé oríire ni wọ́n ń pè bẹ́ẹ̀ o, tó bá sì wà nínú PDP ó lè kó oríire náà ran gbogbo àwọn o. Àwọn kan tiẹ̀ ní ọmọ rí igbá tí kò nídìí ìjókòó ni Peter Obi. Wọ́n ní bó ti ń lọ ló ń bọ̀ bí ìlẹ̀kẹ̀ ìdí, ẹnìkan kò sì mọ ibi tí èèyàn lè ká a mọ́, pé bí PDP bá gbọ́kànlé ẹgbẹ́ náà tẹ́tán làwọn sọ fún wọn yẹn o.
wọ́n ní kí wọ́n fi Obi sílẹ̀ kó máa rìn kiri ní tiẹ̀, àmọ́ tó bá jẹ́ ti Jonathan ni abẹ́rẹ́ tó lókùn nídìí ni àwọn yóò mọ ibi tí àwọn yóò wá sí bí ọ̀rọ̀ bá dójú ẹ̀ gan. Nígbà náà ni Sule Lamido jáde, ọ̀kan nínú àwọn tí wọ́n jọ bẹ̀rẹ̀ PDP, ẹni tó ti ṣe mínísítà lọ́dọ̀ Ọbásanjọ́ kó tó ṣẹ̀ṣẹ̀ wá ṣe gómìnà Jigawa fọ́dún 8. Ó ní bí ẹgbẹ́ PDP bá mọ̀ pé àwọn nìkan ṣe lóòótọ́ o, tí wọ́n bá mọ̀ pé lóòótọ́ làwọn fẹ́ wíìnì ìbò tí àwọn sì fẹ́ kó jẹ́ èèyàn àwọn ni yóò di ààrẹ Nàìjíríà ní 2027, pé kò sí ẹni méjì tí wọ́n lè fà kalẹ̀ ju Goodluck Jonathan lọ o. Ó ní gbogbo ara lòun fi sá o, òun sì ń fọwọ́ sọ̀yà pé ẹnìkan náà tó lè wọlé láti inú PDP nìyẹn, bẹ́ẹ̀ ni yóò sì ṣèjọba dáadáa ju ẹnikẹ́ni lọ, kódà ju Tinubu tó wà níbẹ̀ yìí lọ. Ǹjẹ́ kí ni ìdí tí yóò fi ṣèjọba dáadáa ju Tinubu lọ? Lamido ní Jonathan ti ní ìrírí gan-an, ó sì mọ̀ nípa iṣẹ́ ìjọba ju ẹni yòówù lọ, pé kò sí ẹnìkan nínú ẹgbẹ́ àwọn tó lè sọ pé òun tún ní ìrírí bíi tiẹ̀. Bí gbogbo àwọn bá sì gbárùkù tí yóò wọlé ìbò náà, yóò sì di ààrẹ. Bẹ́ẹ̀ ni Sule Lamido wí, kálukú inú ẹgbẹ́ náà sì sinmi wẹ́lo, torí bọ́jọ́ bá ń rọ̀ ẹyẹ oko kì í ké, bàgbàlagbà òṣó màá ló bá sì léfùrú kọ́kọ́, àwọn ọmọ kéékèèké inú wọn kì í gbin o. Ẹni tó wá parí gbogbo ọ̀rọ̀ yìí ni Jerry Gana, ọ̀kan nínú àwọn àgbà ńlá ẹgbẹ́ náà, mínísítà àwọn sọ́jà, mínísítà àwọn olóṣèlú tó sì ti di oríṣiríṣi ipò mú, ògbólógbòó ọmọ ẹgbẹ́ PDP sì ni. Òun ní ó dá òun lójú tàdá báyìí pé Jonathan yóò dupò ààrẹ lórúkọ PDP ní 2027, pé kò sí kinní kan tó tún dá a dúró mọ́. Ó ní àwọn ti sọ, àwọn sì ti fẹnu ọ̀rọ̀ náà jóná. PDP kò ní í fi ewékẹ́wé joyè lẹ́yìn àkókò. Jonathan làwọn yóò gbé adé náà kà lórí tí yóò dupò ààrẹ lórúkọ ẹgbẹ́ àwọn. Lóòótọ́ àwọn kan fapá jánú nínú àwọn àgbààgbà ẹgbẹ́ pé àwọn kọ́ làwọn sọ̀rọ̀ yìí o, ohun tó wu Jerry Gana ló ń sọ lẹ́nu. Àmọ́ àwọn tí wọ́n mọ húlẹ̀húlẹ̀ ọ̀rọ̀ ni kò pẹ́ rárá tí Jonathan àti gómìnà Bala Mohammed jọ lọ sí Gambia, wọ́n sì lò bí ọjọ́ mélòó kan níbẹ̀. Ó sì ṣeéṣe kó jẹ́ ní Gambia ni wọ́n ti fẹnu ọ̀rọ̀ náà jóná, nítorí Jerry Gana ti dàgbà kọjá ẹni tí yóò kàn máa sọ ìsọkúsọ jáde lẹ́nu. Oṣù tó ń bọ̀ yìí ni yóò di ọmọ 80 ọdún. Àmọ́ bó tiẹ̀ jẹ́ pé títí di àsìkò tí à ń sọ̀rọ̀ yìí o, Jonathan fúnra ẹ̀ kò tí ì lanu sọ pé òun yóò du ipò ààrẹ o, kò tí ì sọ pé òun tún fẹ́ dán kinní náà wò lẹ́ẹ̀kan sí i o. Àmọ́ wàhálà ti bá oríṣiríṣi èèyàn, pàápàá àwọn tí wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ APC àti àwọn tí wọ́n jẹ́ ọmọ lẹ́yìn ààrẹ Bọ́lá Tinubu. Wọn ò fẹ́ kí Jonathan jáde rárá. Báyọ̀ Ọ̀nànúgà, agbẹnusọ ààrẹ, sọ̀rọ̀. Ó ní kí Jonathan máa bọ̀ tó bá fẹ́ dupò ààrẹ, kò sẹ́ni tó dì í lọ́wọ́ mú. Ó kàn jẹ́ pé kó ṣọ́ra fáwọn ẹlẹ́nu dídùn tí wọ́n ń tì í yìí ni, kó má jẹ́ wọ́n kàn fẹ́ tì í pa lásán ni. Adams Oshiomhole, ọ̀kan nínú àwọn èèyàn Tinubu lòun náà, ó ń pàápàá kígbe lóhùn rárá. Ó ní Jonathan má dán wò, pé àwọn ọ̀tá ààrẹ tẹ́lẹ̀ náà ló ń fà á, wọ́n fẹ́ dá yẹ̀yẹ́ ẹ̀ sílẹ̀ lásán ni. Ọ̀nànúgà sọ nínú ọ̀rọ̀ tí òun sọ pé òfin ni yóò yanjú ọ̀rọ̀ yìí fún Jonathan, nítorí wọ́n ti búra fún Jonathan lẹ́ẹ̀mejì. Ohun tí òfin sì sọ ni pé wọn ò lè búra fún ẹnikẹ́ni lẹ́ẹ̀mẹ́ta gẹ́gẹ́ bí olórí ìjọba. Ó ní ṣé Jonathan fẹ́ kí wọ́n búra fóun lẹ́ẹ̀mẹ́ta ni, àbí kí ló ń bá ká? Oshiomhole ní àwọn tí wọ́n ba ìjọba Jonathan jẹ́ lọ́jọ́ kìíní àná, àwọn náà ni wọ́n ń tàn pé kó tún jáde yìí. Kò sì sí oore kan tí wọn yóò ṣe fún un ju pé wọn yóò túbọ̀ bà kàrámọ̀ ẹ̀ jẹ́ ni. Ìtìjú àsìkò yìí yóò sì ju ti àtẹ̀yìnwá lọ. Bẹ́ẹ̀ náà ni Báyọ̀ Ọ̀nànúgà ń ṣàwàdà tó ń fọ̀rọ̀ burúkú gbá lẹ́gbẹ̀ẹ́ o. Ó ní ta ni yóò ní kí Jonathan má wá, pé ṣe bí ọyẹ́ ni yóò kìlọ̀ fóní tòbí, aṣọ tí kò ní bùbá tí kò ní rò ó, báwo ni ọyẹ́ ò ṣe ní gbé ìyá onítòbí lọ. Ó ní bí Jonathan ṣe ìjọba ẹ̀ pálapàla lọ́jọ́ kìíní àná tí wọ́n fi lé e jáde gan ni yóò ṣe onídàájọ́ ẹ̀, nítorí gbogbo ọmọ Nàìjíríà ló mọ̀ pé kò ṣèjọba dáadáa. Ọmọkùnrin kan tó lóun fẹ́ du ipò gómìnà Èkó, Abdulaziz Adéníran Jandor, náà kìlọ̀ fún Jonathan. Ó ní bí ìgbà tó fẹ́ fi àbùkù kún ara ẹ̀ lásán ni tó bá forí gbárí pẹ̀lú Tinubu. Ọ̀rọ̀ náà sálẹ̀, bí a bá sì fẹ́ sọ ọ́, ọkàn àwọn èèyàn Tinubu ló dàbí pé kò balẹ̀ jùlọ. Gbogbo ara ni wọ́n fi ń jà, wọ́n ní kí Jonathan jókòó ẹ̀ jẹ́. Ọ̀rọ̀ náà sì ká lọ́ọ̀yà kan lára tó pe ara ẹ̀ ní John Mary
Jídé Òbí ó kà á lára débi pé òun ti gba ilé ẹjọ́ kan lọ ní ọ̀sẹ̀ yìí nílùú Àbújá. Ó ní kí ilé ẹjọ́ pàṣẹ fún INEC tó ń ṣètò ìdìbò pé wọn ò gbọ́dọ̀ gba orúkọ Jonathan wọlé níbikíbi láti du ipò ààrẹ mọ́. Ọ̀rọ̀ yìí ń bọ̀rọ̀ míì. Àmọ́ àwọn tí wọ́n yí Jonathan náà ká ni wọ́n ń pariwo. Wọ́n ní òfin kankan kò dé Jonathan. Ó lè jáde dáadáa. Bó bá sì jáde yóò na Tinubu lálùbami ni. Ohun táwọn tí wọ́n mọ̀ nípa òṣèlú tààrà wá ń sọ báyìí ni pé ọ̀rọ̀ Jonathan yìí kó má wàá dàbí ajá tó ń lérí tó lóhùn yóò pa ẹkùn jẹ o. Àmọ́ tó jẹ́ fẹ́ẹ́ ìgbẹ́ lajá ṣu sára nígbà tó rí jẹ́lẹ́jẹ́lẹ́ ìrù ẹkùn lásán. Àwọn yìí ní bọ́mọdé bá kọyún àná àwọn àgbà yóò fìtàn balẹ̀ fún ni o. Pé ṣé Jonathan ti yá sáré gbàgbé pé Tinubu ló ṣáájú àwọn tí wọ́n lé òun jáde nínú Aso Rock ní 2015 ni. Àbí kò rántí pé Tinubu ni aṣáájú àwọn ẹgbẹ́ APC tó lé òun jáde. Bẹ́ẹ̀ nígbà náà òun Jonathan ló lórí Nàìjíríà. Ọwọ́ ẹ̀ ní agbára gbogbo ọlọ́pàá wà. Òun ló ní sọ́jà àti DSS. Òun ló ní gbogbo ọmọ ogun. Ọwọ́ ẹ̀ sì ní kọ́kọ́rọ́ ilé owó Nàìjíríà. Central Bank wà. Bẹ́ẹ̀ òun fúnra ẹ̀ ló yan alága àjọ tó ṣètò ìdìbò náà. Síbẹ̀ wọ́n lé e jáde. Wọ́n ní bó bá ti rántí ìyẹn ọ̀rọ̀ ti parí pé kò ní jẹ́ káwọn kan ti ọwọ́ òun bọ́ ṣọ̀ọ̀lọ̀. Àmọ́ bó bá ṣe pé kò rántí ohun tí ojú òkú bá rí ní sàárè á jẹ́ pé ikú ló mú un bá. Ohun tí ojú ẹ̀ bá kàn nínú pé kí òun kojú Tinubu ní gbàgede òṣèlú àsìkò yìí á jẹ́ pé òun ló fọwọ́ ara ẹ̀ wá o. Ọláyíwọlá Alága ló yẹ ọ̀rọ̀ àwọn tí wọ́n ń pe Jonathan pé kó wá dupò ààrẹ lẹ́ẹ̀kan sí yìí wò fún Bùdó Àgbáyé fún àṣà àtiṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. Ẹ kú ojúmọ́ òní o.